Ó ga o, àwọn agbébọn pa èèyàn 22 lásìkò tí wọ́n ń ṣe ìrìbọmi. Èèyàn 22 la gbọ́ pé àwọn agbébọn ṣekú pa lábúlé tìlábẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Niger lọ́jọ́ Ajé tó kọjá. Ibi ìsìn ìrìbọmi la gbọ́ pé àwọn èèyàn náà wà lásìkò táwọn agbébọn tí wọ́n wà lórí ọ̀kadà ọ̀hún ya bò wọ́n tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀. Èèyàn 15 ni wọ́n kọ́kọ́ pa. Bí wọ́n ṣe ń jáde kúrò nínú àbúlé náà ni wọ́n tún pa àwọn 7 mìíràn. Agbègbè tìlábẹ̀rẹ̀ ló súnmọ́ Burkina Faso àti Mali níbi tí àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n pè ní àkédà pọ̀ jù sí. Látàrí ìṣẹ̀lẹ̀ yìí, àwọn lámẹ̀tọ́ ìlú ti ké sí ìjọba ilẹ̀ Niger láti túbọ̀ mójútó ọ̀rọ̀ ètò ààbò lágbègbè náà kí wọ́n yéé da ẹ̀mí àwọn aláìṣẹ̀ légbodò.